Ó lágbára o, àṣírí tuntun míì mà tún rèé o, ẹ̀yin èèyàn mi lórí irú ikú tó pa Aduke Gold. Wòlíì Nasri Olúwagbémidìde ní Olúwa ló kó àwọn yọ lọ́wọ́ ẹ̀sùn tí wọ́n ń gbé káàkiri lẹ́yìn ikú Aduke Gold wípé wọ́n fi rúbọ pẹpẹ kan ni. Nítorí ayé ò bá sọ wípé orí pẹpẹ àwọn ló ti kọrin láàsì wípé àwọn làwọn fi rúbọ pẹpẹ. Eléyìí lágbára. Báwo ló ṣe jẹ́, kí ló dé, kí ló ṣẹlẹ̀, bó lọ̀rọ̀ igan, bó ló ṣe kan Prophet Taiwo Ojo. Ẹ̀yin èèyàn mi, ẹ bá ń wá nǹkan fìdílé, ẹ bá ń fìdílé nǹkan. Mo tún kí yín káàbọ̀ sórí ìkànnì DJ Naija Television lẹ́ẹ̀kan sí. Bó lójú ọjọ́ lọ́dọ̀ tí yín ṣàlàáfíà ni mo tó bá yín ní dédé àsìkò yìí. Nínú fọ́nrán wòlíì Nasri Olúwagbémidìde tó wà níbí tí mo máa play fún gbogbo wa tá a jìjọ gbọ́n tó sọ́nù ẹ̀, ibẹ̀ lẹ máa ti gbọ́ gbogbo àwọn àlàyé tí wọ́n ṣe nípa bí ìjọ wọn bó ṣe pé Aduke Gold wípé kó wá mínísítà nínú ìjọ wọn, ṣùgbọ́n tó ṣe pé Aduke Gold charge wọn ní 700,000 naira. Làwọn bá wò pé owó yìí pọ̀ ju, àwọn ò lè afford ẹ̀, ó dáa kó gba 400, kó gba 350. Wọ́n ní Aduke Gold wọn ló ṣe kí ni, ó kọ̀ jálẹ̀ kò gba iye yẹn lọ́wọ́ àwọn. Làwọn bá yọ̀ǹda pé Ọlọ́run ò kádàrá wípé yóò wá kọrin lórí pẹpẹ àwọn nìyẹn. Wọ́n ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kò ju bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì ẹ̀ lọ làwọn bá gbọ́ròyìn wípé Aduke Gold ti ṣe kíni, ó ti dágbére fáyé. Kábíyèsí Elédùmarè. Eléyìí tún lẹ́tìkẹ́ ó tún gbẹnu tán ẹ̀yin èèyàn. Ọ̀rọ̀ pọ̀ nù wí kọ́bọ̀ bẹ́ẹ̀ ni wòlíì Nasri wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí, wọ́n ṣàlàyé débi wípé àwọn pastors wọ́n ní láti ṣọ́ra, kí wọ́n ṣọ́ra gidigidi fáwọn olórin ẹ̀mí tí wọ́n ń wá rọ̀gbà yí wọn ká. Wọ́n ní nítorí kíni, ọ̀pọ̀ nínú wọn ni ò lẹ́mìí Ọlọ́run tó sì ṣe wípé wọ́n lè ṣàkóbá fún èèyàn Ọlọ́run. Àní ọ̀rọ̀ pọ̀ nù wí kọ́bọ̀, ẹ má jẹ́ rojọ́ jìnnà, ẹ jẹ́ ń gbé fọ́nrán wòlíì Nasri wọlé kẹ́ ẹ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ tí wọ́n sọ níbẹ̀ nípa bọ́rọ̀ ìgàn bó ṣe tàbá Prophet Taiwo Ojo. Kẹ́ ẹ sì máa bá mi fi ìròyìn náà lórí ẹ̀sẹ̀ kọ́mẹ̀ntì. Fọ́nrán yẹn rèé, ẹ jẹ́ àjọwò. Èèyàn fẹ́ kan kú láìpẹ́ yìí, akọrin ẹ̀mí ni. Àwọn èèyàn wá ní àwọn èèyàn ló torí ó kọrin ló fi rúbọ láfi ṣe kínní. Ikú tí àyànfẹ́ yẹn kú, ikú dáadáa ni. Kí ni mo pè ó? Ikú dáadáa ni. Ó lè dọ́run, ó lè má dọ́run, ìyẹn ọ̀kan wa, but ikú dáadáa ni. Ní kí ni ìdí tí mo fi sọ pé ikú dáadáa? Kí ènìyàn torí ọ̀sẹ̀ kejì sí ọ̀sẹ̀ kẹta tí ó kú, Ọlọ́run ló yọ mí lórí òkè yìí. Èmi náà orúkọ mi ìbá wọnú ìwé fàákájà ikú ẹ̀ torí a pè é, ó ní ká lọ mú 700,000 wá. Àwa ní ní lè san pé a tiẹ̀ níṣẹ́ pé kó wá pé bó jẹ́ 400 bó jẹ́ 350, ó ní rárá, ó ní 700. Nàbà sọ pé màmá Bọ́lá Ààrẹ náà kò gba 700 lọ́wọ́ wa, ẹja fílẹ̀. Ó jẹ́ tó sọ pé ká bá ń sọ̀rọ̀ lórí WhatsApp, àtó bá sọ̀rọ̀ lóun sùn lọ́wọ́. So ọ̀sẹ̀ tí ò bá kú ò ní ọ̀dọ̀ wa, the next week ni ọ̀tá rẹ̀ kú. Bẹ́ẹ̀ ni àbí mo parọ́, ó pẹ̀lú ẹni tá a invite wá sí praise night ibi. Ọlọ́run ló yọ mí tí ó wà tó bá jọ pé wá ibi náà sọ pé mo ti fi rúbọ. Wàhálà fàákájà yẹn orí mi ò bá ṣe kínní náà bá dí gbogbo ẹ̀ lè. Àná ẹ̀ mọ wòlíì yẹn ni ẹ rí i pé ọ̀tá rẹ̀ ló ti mínísà kẹ́yìn. Kí ni ìdí tí mo sọ pé ikú dáadáa? Ẹni tó sick tó fẹsẹ̀ rẹ̀ rìn dé hospital tí wọ́n treat ẹ̀ tó dẹ̀ sùn níbẹ̀ tí wọ́n gbé sórí médà máa wá owó fún lórí bẹ́ẹ̀dì tí ó kú sínú pléènì ká máa dì bí a ṣe ń di ẹja òkú Èkó. Ó sùn dáadáa. Ikú yẹn ò jẹ́ ń yà kó tó mú un lọ. The only kankan tí mo rí nípa ọ̀rọ̀ rẹ̀, èkíní kò ní good mentors. Kí ló fà á? Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó sọ jáde mentor ni ò sí, ọ̀ọ́kẹ̀ bóyá ìpọ́njú níbi mìíràn nínú àwọn tá a gbọ́ nípa rẹ̀ tó fúnra rẹ̀ sọ. Ó ní ìránṣẹ́ Ọlọ́run kan fẹ́ bá àwọn, ó ní káàjọ máa gbára, ó ló fún un ní 50,000 yẹn nígbà ó lówó ńlá ni, ó ló gba 50,000 yẹn, ó ló ná lóun ò lọ bá níbi tí
ta ló ó dẹ̀ sọ sí mẹ́díà irú ìránṣẹ́ Ọlọ́run yẹn ta ló mọ orú èèyàn tó jẹ́ bí obìnrin ò bá ní ṣe ẹjọ́ mi ní stress ọmọ Ọlọ́run ò lè gbowó lọ́wọ́ ọkùnrin no matter bó ti wù kí ìyá máa jẹ ọ́ tó you can't collect a money from any man without having interest bó bá mówó wá ẹjọ́ sà mi ò ní stress ẹ jẹ́ kó owó rẹ̀ ṣe kí ni kó gbé sọ́wọ́ rẹ̀ ọmọ Ọlọ́run ni ṣùgbọ́n ọmọ Ọlọ́run tí ò rí kò ní good mentors tó bá ní good mentor á ní owó yẹn lọ ṣe kí ni o lọ dá padà kì í ṣòwò tọmọ Ọlọ́run gbà because ẹni yẹn àmórí ìgbé irú tí bẹ́ẹ̀nu rẹ̀ ó dẹ̀ máa gbọ́ náà kẹ́niyẹn lórí mídíà àmórí ìkà tó wà nínú rẹ̀ ṣé ẹni tí ó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ibo ni bàbá ń lọ ṣé ẹni tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ṣé ó lè níyàwó sílé kó máa sọ pé kí ọmọ akọrin tó bá kọrin fóun kóun lọ máa bá pàdé ní hòtẹ́ẹ̀lì so kò ní and secondly ó dẹ̀ lè ní good mentor bọ́ kó jẹ́ ìpọ́njú torí kò sí tí ìpọ́njú kò lè tì wá ṣe torí ó sọ níbẹ̀ pé nígbà náà lọ pé 50,000 ó dàbí nínú ní ìtẹ̀síwájú nípa ọ̀rọ̀ ibẹ̀ mo ti ń sọ fáwọn bàbá wa torí wọ́n ní ó kan àwọn bàbá wa mo gbọ́ tí àwọn bọ̀dá Láre blessing tó ń dá wọn lóhùn Láre blessing ní ìdí kó máa dá àwọn èèyàn yẹn lóhùn kí nìdí a ti ń sọ fáwọn bàbá wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí tí wọ́n wá àtàṣà ara wọn mọ́ yín ọjọ́ tí wàhálà bá dé wọ́n á kó bá yín o ọ̀pọ̀lọpọ̀ wọn kẹ̀ ẹni tí ó sọ pé ìwọ bàbá òun ìmúra ìyàwó rẹ kò bá múra rẹ mu ìmúra rẹ kò bá múra rẹ mu bó bá kọrin lọ́dọ̀ Pasuma lónìí á kọrin lọ́dọ̀ Ayéfẹ́lẹ́ lọ́la Ayéfẹ́lẹ́ á kọrin lọ́dọ̀ Àyìnlá Bàrísà lọ́la ẹnìkan lu ìlù fún mi bí ẹnìkan ó lu wáwó gángan ṣùgbọ́n lónìí á kọrin ní ilé oníṣègùn lọ́la á lọ lù fún Pasuma lọ́túnla á lù mọ́ni látòní lọ ó lè lu ìlù níbí ó lè máa ṣe Ọlọ́run méjì. If you want to be continue to be an instrumental of the church you can't be an instrumental for the world. Ìṣòro táwọn olórin ẹ̀mí wa ní nìyẹn wọ́n kó àwọn èèyàn rìn wọ́n dẹ̀ mọ̀ pé àwọn tí ẹ̀ ń kórìn yìí o wọ́n ẹ̀ ń ṣe ohun èlò ìjọba ọ̀run ẹ̀ torí pé ẹ̀ ń jọ ẹ̀ wọn. Àná ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí lónìí wọn ò ní church. Tí ẹ bá wo ìgbà tí àǹtí yẹn kú àwọn tó dìídì pa àǹtí yẹn sí ẹ̀ mọ́ ṣé mo lè sọ fún yín ṣé ẹni tó pa àǹtí tí mo wí ṣé mo lè sọ fún yín àwọn tó lọ ṣe wékìpù fún gbogbo àwọn tó lọ ṣe wékìpù fún yín àwọn ló pa. Ní kí ni mo tọ́ dẹ̀ ṣe o ní kí nìdí òkú ọ̀fọ̀ òkú ọmọdé kú tẹ́ ẹ bá wo bá ṣe ń ṣe fídíò mẹ́ èmi fún ara mi sunkún nù nígbà mò ń wò wọ́n bígbà tí wọ́n ń yọ̀ ẹ lọ wo fídíò yẹn wọ́n tún kọrin òwe ń bẹ̀ ẹlòmíín sọ pé igi ò kì í hù lábẹ́ igi olórí burúkú ni igi tí ò bá hù lábẹ́ igi olórí burúkú èèyàn ni igi yẹn kì í ṣẹni tó sọ ni mò ń sọ o torí Jóṣúà hù lábẹ́ Mósè Èlíṣà hù lábẹ́ Èlíjà Pétérù hù lábẹ́ Jésù ibo làwọn ti rí ẹ̀kọ́ orí burúkú wọn ọ̀gá mẹ́rin ni mo lábẹ́ rẹ̀ kọjá títí di àárọ̀ yìí mo dẹ̀ hù lábẹ́ wọn ibo làwọn ti rí ẹ̀kọ́ tiwọn gé hù lábẹ́ igi ẹ wú àwọn akọrin àtàwọn wòlíì ẹlẹ́mìí èṣù ni gbogbo wa a fẹ́ wà lábẹ́ èèyàn gbogbo ọ̀pọ̀ akọrin lónìí kò ní chọ́ọ̀chì tọ́ba ti ṣe wọ́n gbé president kan jáde ní ẹ̀ẹ̀kan lọ́dún wọ́n ti ní ṣọ́ọ̀ṣì nìyẹn ibikíbi tó ibi òjò bá ló ti ń pọjọ́ ọdún 6 sẹ́yìn sí 7 sẹ́yìn gbogbo wọn lọ́sọ̀dọ̀
bàbá mi ìfikáyà nígbò tó yá wọ́n lọ sọ́dọ̀ olúwamọ́dẹ́dẹ́ nígbò yá wọ́n lọ sọ́dọ̀ wòlé àlọ́ nígbò yá báyìí ní ìsín ọ̀dọ̀ Taiwo Ojo náà tó rọ́ sí gbogbo wọn máa wá ibì kan tó bá ti ń dùn náà máa rọ́ sí wọ́n ní ṣọ́ọ̀ṣì wọn ò nílé wọn ò ní orísun ìjọ kan pé ìjọ mi rè. mẹ́wàá máa ń ṣẹlẹ̀ nínú ilé ayé o eléyìí tó ń lágbára àwọn àṣírí eléyìí ó tún lè koko ó tún gbẹ̀nù tán táwa ní ká gbàgbọ́ gan-an àwọn olórin ẹ̀mí claim wípé àwọn pastors ènìyàn tí ò dáa bẹ́ẹ̀ làwọn pastor náà claim báyìí wípé àwọn olórin ẹ̀mí làwọn ní láti ṣọ́ra fún ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn fi rí ta lẹ rò pó right ta lẹ rò pó wrong ìhàwó ló kọ sí yín ẹ máa bá wa sọ sí comment àti pàápàá irú apásítọ̀ wo gan-an ló fi rú ìlọ́kulọ̀ ló fi lọ Àdùkẹ́ Gold wípé kó tó fún ní 50,000 wípé kó àwọn jọ gbé nǹkan sí nǹkan gẹ́gẹ́ bí nǹkan tí wòlíì Nasri ṣàlàyé nínú fọ́nrán yìí gbogbo ojú tẹ bá fi rí ọ̀rọ̀ yìí ẹ máa bá mi jù sí comment ẹ má wàá gbàgbé gẹ́gẹ́ bí ìṣe wa ẹ máa bá mi follow DJ Naija online lórí Facebook link tó wà ní comment section fídíò yìí ó máa gbé yín lórí Facebook page wa agbègbè yín tẹ́ ṣe darapọ̀ mọ́ mi náà for the first time lórí YouTube ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa like ẹ sì máa share tí kó máa lọ lórí ayélujára ká tó pàdé láyọ̀ àtàláfíà ó dàbọ̀.